níṣe ni ìpàdé àwọn àgbààgbà ẹlẹ́sìn kìrìstẹ́nì àti ẹlẹ́sìn islam ètò wáyé lọ́jọ́rùú tí í ṣe ọjọ́ wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní ìlú àbújá. níṣe ni ìpàdé náà ló máa gbóná gidigidi nígbà tí ẹni tó jẹ́ olórí gbogbo mùsùlùmí lórílẹ̀‐èdè nàìjíríà tó tún jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba orílẹ̀‐èdè nàìjíríà ìyún tó tún jẹ́ ọba ìlú sokoto emir of sokoto alhaji saad abubakar ìyún sultan ìlú sokoto nígbà tí ó sọ̀rọ̀ tó jẹ́ kó di mímọ̀ wípé àbòsí ni àwọn ń ṣe fúnra wọn pẹ̀lú ẹgbẹ́ táwọn ń ṣe láàrin àwọn adarí kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn islam lórílẹ̀‐èdè nàìjíríà tí sultan sì jẹ́ kó di mímọ̀ pé àsìkò ti tó láti jẹ́ kí àwọn bára wọn sòótọ́ ọ̀rọ̀ káwọn sì má ṣe fi inú kan àti àbòsí káwọn má fi máa bá ara wọn lò. ẹ rántí wípé nítorí láti wá ìṣọ̀kan láàrin àwọn ẹlẹ́sìn islam àti kìrìsìtẹ́nì tó pọ̀ jù lórílẹ̀‐èdè nàìjíríà kí wàhálà má sì ṣe ṣẹlẹ̀ ni ló jẹ́ kí ìjọba nàìjíríà kí wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀. ẹgbẹ́ ọ̀hún náà sì pè ní Nigeria Interreligious Council èyí tí àpèpapọ̀ yóò jẹ́ NIREC tó sì jẹ́ pé ìlú àbújá ni wọ́n ti máa ń pàdé. ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé oṣù mẹ́rin tàbí mẹ́ta ni wọ́n máa ń pàdé. àwọn tó sì jẹ́ alága fún ẹgbẹ́ NIREC àwọn ni sultan ìlú sokoto tó jẹ́ olórí gbogbo mùsùlùmí àti ẹni tó bá jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè yìí Christian Association of Nigeria tó sì jẹ́ pé níbẹ̀ ẹni ìjọba àpapọ̀ náà yóò ti yan àwọn aṣojú sí àárín wọn láti lè máa sọ̀rọ̀ lórí bí ẹ̀sìn òṣèlú di wàhálà lórílẹ̀‐èdè nàìjíríà. ṣá ò nígbà tí ìpàdé tó gbẹ̀yìn lọ́dún yìí tó ń wáyé ní ẹgbẹ́ NIREC ní ìlú àbújá lọ́jọ́rùú tí í ṣe wednesday ọ̀sẹ̀ tó kọjá ìní sultan ìlú sokoto mà fúnraya tó tú àṣírí tó jẹ́ kó di mọ̀ pé àbòsí làwọn ń ṣe fún àwọn nínú ìpàdé náà. sultan ìlú sokoto ní náà bá wà nínú ìpàdé àwọn yóò rẹ́rìn síra àwọn bí ọmọ ìyá oníṣùgbọ́n báwọn bá fi kúrò ń bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní tí òǹkálukú àwọn lọ ń sọ lẹ́yìn tó lè dá wàhálà sílẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn islam àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. sultan ìlú sokoto wá jẹ́ kó di mọ̀ wípé níbi tí ọ̀rọ̀ dé yìí ó ní kí gbogbo èèyàn ó yẹ ká kó gbà láfíà láàyè kó sì ṣe nǹkan tágbára ẹ̀ bá ká nítorí pé kò sẹ́ni tó lè mọ ẹnikẹ́ni ṣe ẹ̀sìn kan lórílẹ̀‐èdè nàìjíríà. sultan ìlú sokoto ó jẹ́ kó di mọ̀ wípé gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí kò sí ẹni náà tàbí nǹkan náà tó lè mú kóun ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì. bẹ́ẹ̀ ló ní òun ò lè fi agídí mú ẹnikẹ́ni láti wá ṣe ẹ̀sìn islam láéláé ó ní kóun kálukú máa ṣe tiẹ̀ àti pé àsìkò tó kí gbogbo àwọn táwọn jẹ́ adarí ẹ̀sìn kí àwọn fi ìṣọ̀kan káwọn fi ṣe gbogbo nǹkan tí àwọn bá ṣe. lẹ́yìn tí sultan ìlú sokoto sọ̀rọ̀ ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ kan bishop Daniel Oko náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ George Akume òun náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ tún ni ẹni tí ó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kékeré làbújá the speaker federal house of representatives honourable Tajudeen Abbas òun náà wà níbẹ̀ tó